ẹ mọ̀lẹ́ bẹ̀rẹ̀ yín èèyàn mi o tọ̀ níwọ̀nba ọjọ́ péréte a ó ṣe odigbére fún ọdún 2021 ní tòótọ́ àdániwáyé sí kíni ó dára sí wa àìmọye àìsàn tí ò pa wá ìdààmú tí ò gbé wa mì ìjàmbá tí ò gbẹ̀mí wa ìrìn àjò tí ò yọrí sábàámọ̀ ẹ̀ń tá àdágbére fún tí ọmọ bí a lọ ọwọ́ ọ̀ràn tọmọ aráyé ọ̀gbà mọ́ aléjìká ẹnu wa tí ọ̀kan ó tó ká gbé òṣùbà fún Olódùmarè níwọ̀n ọjọ́ tó kù nínú ọdún yìí búburú ò ní ṣubú lu tèmi tiẹ̀ gúdúgbẹ̀ ìbànújẹ́ kò ní jálù wá páńpẹ́ ayé ò ní mú wa tọmọtọmọ ẹkún òun ò ṣe kò ní jẹ́ tèmi tiẹ̀ ní jíjáde àti wíwọlé àmì kàgbákò níbi tí wọ́n ti ń pète ibi lé tèmi tiẹ̀ lórí kára ọ̀run ṣe kíni kọ̀kọ̀kọ̀ tún wọn ká lọ́jọ́ òní tọmọtọmọ ká ṣe kíni kára àánú gbà kí burú jẹ́ àti ajé kọ́tọ̀ wá wá ojú ẹ̀rọ àtànú kọmọ ọ̀tọ̀ wá lẹ́yìn kárí bá ti ṣe kárọ́ náà gbígbà Yorùbá bọ̀ wọ́n ní kò sóòsà tí dánigbè lẹ́yìn orí ẹni kò rí wá wọn ṣáà ìgbè wá kájà bàrà díẹ̀ ká bára wa sọ̀rọ̀ ìwọ̀n ikú ni wọ́n tẹ́ o ṣe bó o ti mọ ẹlẹ́wà àṣàpọ̀n wọ́n sì kọjá agbára rẹ̀ torí bẹ́lẹ̀ mi bá dá sí ọdún náà sì pọ̀ tá a ṣe torí náà ìjà ṣọ́ra wa ọmọ yín ọ̀rẹ́ yín àbóyàn olólùfẹ́ yín Fàdérẹrẹ́ Láyé Yorùbá ní sọ pé àárẹ̀ ní ọdún 2022 ó dàbọ̀.